dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lélòkó tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wo olùfẹ́ wa wọn àṣeyín náà bá gbẹ̀ngà fún àánú àtòrí ọ̀fẹ́ ńlá láti àrígbà ọ̀ láti tún rí ọjọ́ ìṣẹ́gun àdúpẹ́ fún àwọn ogun tẹ́ ṣẹ́ nínú ayé wa nínú ilé wa nínú ọ̀nà wa tí ẹ mú wa jẹ́ olùborí pọ́nbélé ògo ni forúkọ mímọ́ yín ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́yìn kó ṣe ayé ọkàn àti ara wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 12 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé máa fi kún ní ìgbà gbogbo apá kejì máa fi kún ní ìgbà gbogbo apá kejì. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Máàkù orí ìkẹfà ẹsẹ̀ 21. Máàkù orí ìkẹfà ẹsẹ̀ 21. Nígbà tí Jésù rí i pé ọ̀pọ̀ ènìyàn ń lọ tí wọ́n sì ń bọ̀ tó bẹ́ẹ̀ tí kò sí àyè fún wọn láti jẹun, ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí a kúrò láàárín ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí fún ìgbà díẹ̀ kí a sì lọ sinmi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Ìwé Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 jọ, ó sì fún wọn ní agbára òun àṣẹ lórí ẹ̀mí èṣù gbogbo àti láti wo àwọn àrùn sàn. Ó sì rán wọn lọ ìwàásù ìjọba ọ̀run àti láti mú àwọn olókùnrùn láradá. Ó sì wí fún wọn pé ẹ má ṣe mú nǹkan lọ fún àjọ yìí o, ọ̀pá tàbí apó tàbí àkàrà tàbí owó. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe ní àwọ̀tẹ́lẹ̀ méjì. Ní ilékílé tí ẹ̀yin bá ti wọ̀, níbẹ̀ ni kí ẹ̀yin kí ó gbé, láti ibẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ti jáde. Iye àwọn tí kò bá sì gbà yín nígbà tí ẹ̀yin bá padà kúrò ní ìlú náà, ẹ gbọn eruku ẹsẹ̀ yín fún ẹ̀rí sí wọn. Wọ́n sì jáde, wọ́n la ìletò lọ, wọ́n sì ń wàásù ìyìn rere, wọ́n sì mú ènìyàn láradá níbi gbogbo. Héródù tẹ́trákì sì gbọ́ nǹkan gbogbo tí ń ṣe láti ọ̀dọ̀ rẹ̀ wá. Ó sì dààmú o nítorí tí àwọn ẹlòmíràn wípé Jòhánù ni ó jíǹde kúrò nínú òkú, àwọn mìíràn sì sọ wípé Èlíjà ni ó farahàn, àti àwọn ẹlòmíràn pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jíǹde. Héródù wí sí wípé Jòhánù tí mo bẹ́ lórí, ṣùgbọ́n ta ni èyí tí èmi ń gbọ́ irú nǹkan wọ̀nyí sí? Ó sì fẹ́ láti rí i. Nígbà tí àwọn àpọ́sítélì sì padà dé, wọ́n ròyìn ohun gbogbo fún un tí wọ́n ti ṣe. Ó sì mú wọn, ó sì lọ sí apá níbi ijù ìlú tí à ń pè ní Bẹ́sáídà. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní o. Ní àná mo bẹ̀rẹ̀ ìjíròrò nípa ìṣe pàtàkì títúra ẹni ṣe pẹ̀lú ìfàmì òróró yàn lẹ́yìn iṣẹ́ àkànṣe ẹ̀mí. Àkókò mìíràn tí o nílò láti tún ṣe àfikún ní ìgbà tí ó bá ti rẹ̀ ọ́. Nínú ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ 5 dé 9, o nílò láti ṣe àfikún nígbà tí ó bá ti rẹ̀ ọ́. Nígbà tí ó ti rẹ̀ Èlíjà lẹ́yìn tí ó ti sá kúrò lọ́dọ̀ Jésébélì, ó sọ fún Ọlọ́run pé kí ó pa òun o. Ọlọ́run sọ pé rárá, èmi kì í sin àwọn ọmọ ogun mi tí ó bá farapa o. Mo máa ń fún wọn ní oúnjẹ ni o. Nígbà tí ó bá rẹ̀ wọ́n, èmi á tú wọn ṣe. Ó fún un ní oúnjẹ láti jẹ. Èlíjà jẹun ó sì sùn padà. Ó yanilẹ́nu wípé ọkùnrin tí ó sọ wípé kí wọ́n pa òun yìí o kò sọ pé òun kò jẹun o. Ọlọ́run jí ní ẹ̀rẹ̀kejì, ó sì fún ní oúnjẹ kejì. Ó hàn kedere wípé ohun tí ó nílò ní ìsinmi àti oúnjẹ láti tẹ̀síwájú nínú ìrìn àjò. Lẹ́yìn tí ó jẹun tán, Èlíjà lọ pẹ̀lú agbára oúnjẹ yẹn fún 40 ọjọ́ àti 40 òru. Nígbà tí ó bá tú òkè, ó ní agbára àti okun láti lọ jìnnà sí nínú Ọlọ́run. Nínú bíbélì kíkà wa ti òní, lẹ́yìn tí àwọn ọmọ ẹ̀yìn padà láti ìrìn àjò ìjèrè ọkàn tí Jésù rán wọn lọ, wọ́n ròyìn sí dáradára nípa gbogbo àwọn ohun tí ìfàmì òróró yàn ṣe. Lẹ́yìn náà Jésù mú wọn lọ sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè sinmi. Nígbà tí okun bá kúrò nínú ẹnìkan, ó máa ń pa irú ẹni bẹ́ẹ̀ lára ni. Tí ẹni náà kò bá sinmi, ó lè rẹ̀ débi pé kò ní lè ṣe sí i mọ́. Jésù mọ èyí o.
Nítorí náà lẹ́yìn tí ó bá ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ó máa ń lọ sí àwọn ibi ìkọ̀kọ̀ láti fún ara rẹ̀ ní ìsinmi. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lánàá, ó lè ṣe iṣẹ́ ńlá ní ìgbà gbogbo nítorí pé ó máa ń wá àkókò láti tún ara rẹ̀ ṣe ni. Ó sọ wípé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yóò ṣe ju iṣẹ́ tí òun ṣe lọ nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 12. Èyí túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ máa tún ara wọn ṣe ní ìgbà gbogbo bí òun ti ń ṣe. Tí o bá fi bátìrì sí inú ẹ̀rọ amúnáwá tí o sì lò ó fún wákàtí kan, ó yẹ kí o jẹ́ kí ó sinmi fún wákàtí mìíràn kí ó bàa lè ṣiṣẹ́ fún ọ dáradára fún ìgbà pípẹ́ dípò tí wàá kàn fi máa lò ó lọ. Bákan náà, tí o bá máa ń wá àkókò láti sinmi dáadáa, wàá lè ṣe ohun púpọ̀ sí i fún Ọlọ́run. Olùfẹ́, má ṣe rò pé o ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí wàá máa lo bátìrì ẹ̀mí rẹ kódà nígbà tí o mọ̀ wípé ó ti rẹ̀ ọ́. O lè mọ́ lọ́nà líle o bí Èlíjà pé ẹlòmíràn lè rọ́pò rẹ o. Ìwé àwọn ọba kìíní orí 19 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 16. Wá àwọn ènìyàn yẹn nísinsìnyí kí o kọ́ wọn kí wọ́n bàa lè darapọ̀ mọ́ ọ láti ṣiṣẹ́ náà. Má ṣe dúró títí di ìgbà tí ó bá rẹ̀ ẹ́. Fà sẹ́yìn o ní ìwọ nìkan báyìí kí o sì gba àfikún agbára. Kókó ọ̀rọ̀: rí i dájú pé o máa ń sinmi ní ìgbà gbogbo kí o lè jẹ́ kó ṣe fún ọ sí láti gba okun kí o lè gba okun sí i. Ìjà sọ pé bàbá mi Olúwa, oore ọ̀fẹ́ láti sinmi kí okun kí ó lè dé sí mi lára. Fún mi ní oore ọ̀fẹ́ àti nígbàkúgbà tí mo bá sinmi tí mo pè ọ́, Olúwa fi okun sí ara mi. Ibi tí àárẹ̀ ti mú mi tí ó ti mú ọkàn mi, Olúwa tú ọkàn àti okun àti ara mi ṣe kí gbogbo ògo kó jẹ́ tìyín. Jésù Olúwa wa. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.